tí n bá ṣe àṣejù gọ́vnà lè yọ mí o torí gọ́vnà ló fi mí síbẹ̀ chairman lè yọ mí o torí chairman ló fi mí síbẹ̀ tẹ́ni kó wálé náà òun kọ́ ló máa sọ pé olórí aládé ló ń jẹ́ àwọn èèyàn ló máa sọ fún ipò tó wà Ọọ̀ni ò fi ọjọ́ kan jáde rí pòun lólórí aládé wọ́n béèrè lọ́wọ́ Ọọ̀ni wọ́n ní are you the head of Yorùbá king kí ló máa sọ fún wọn ó ní kán gbàgbé ẹ̀ ó ní kì í ṣe. ẹ̀yin èèyàn ẹgbọ́n ṣe lóòótọ́ ní kábíyèsí wọ̀ wá dé látìgbà tí wọ́n ti jọba wọn ò mọ olórí kankan wọn ò mọ èèyàn kankan wọn ò mọ ẹni tó jólówó wọn ò mẹni tán lè jọ máa ta wọn ò mẹni tán lè jọ máa sọ̀rọ̀ wọ́n nígbà tí kábíyèsí ọ̀wádé ti dórí ipò pé wọn ò rẹ́rìn-ín rí pójú wọn kàn máa ń lè ní wọ́n ní Almaroof àwọn ló wà nídìí ọ̀rọ̀ kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ pé àwọn ló ń rú wọn nídìí àwọn ló ń rúná sí wọn nídìí ẹgbọ́n ṣe lóòótọ́ ni wọ́n nígbà tí oyè tí wọ́n fi ọmọ Tinubu jẹ wọ́n nítorí kán lè bá mọ̀ yẹn ni pé kábíyèsí ọ̀wádé pé wọn ò mọ èèyàn kankan ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí wọ́n tú àṣírí. wọ́n máa tó ń sọpọ́tì lẹ́yìn bí nǹkan ọ̀tẹ̀ lọ́ fi ń sọpọ́tì bóró olúwo Almaroof ọkọ̀ tọwọ́ kọ̀ dà gbogbo kí ni wọ́n dà gbogbo rẹ̀ wọ́n kọ́ ọkọ̀ tó wá lo wisdom ẹ̀ láti fi yanjú gbogbo bẹ́ẹ̀. ibi tó kọ́ lẹ́tà sí yẹn ibi tó kọ́ lẹ́tà ṣe ṣé Tinubu sọ pé fẹ́ recognize yìí Tinubu kó má sọ pé torí pé òun fi ọmọ Tinubu jẹ ọ̀kan lọ́mọ. pé bóyá wá recognize ẹ̀ àwọn Tinubu lè wọlé ńlẹ̀ o kò sáwọn tó Tinubu máa tẹ̀lé Ọọ̀ni ni o ṣètì Ọọ̀ni àwọn àgbààgbà ọba ló máa tẹ̀lé lẹ́yìn ṣe ti understand and then gọ́vnà tó fi jẹ́ gbàtí wọ́n ní pé gọ́vnà kún ọ pé káwọn mẹ́tẹ̀ẹ̀ta wá káwọn wá ṣe kíni kọ́ máa sáìnì kíni ọbọ̀ lọ́bẹ̀ ó rán yàn lọ́bẹ̀ ni pé kó lọ ṣe kíni ló ń bì kò jẹ́ kó rí bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ló fi ẹ jẹ́rìí òun náà ó tún lè yọ ẹ tó bá yà àdínkù bọ́ọ̀bọ́ ẹ̀dẹ̀ rí ẹ̀wùsẹ̀rẹ̀ ẹsẹ̀ tó bá gbé wá ẹsẹ̀ kò wúlò rárá tó ẹ máa wo bàbá Ọ̀yọ́ tún jí tó láti Amẹ́ríkà tó kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ ti yanjú yẹn tó kọ́kọ́ tó yẹ pé kéèsì yẹn ṣì wà nílẹ̀. Fálànà yìí wà lórí ọ̀rọ̀ kéèsì yẹn o. àwọn ní fi kéèsì yẹn la bàbá yẹn passport Amẹ́ríkà ló wà lọ bàbá yẹn náà. bàbá yẹn ní lọ́ọ̀yà l'Amẹ́ríkà náà èmi lọ́ọ̀yà máa béèrè pé ẹbí àwọn máa béèrè pé kí ló kó ló pa àwọn fẹ́ mọ̀ kan tó pa náà. America tẹ́ tó bá fún passport America máa guide títí to the rest of their life ẹ̀ ni o. Ẹtí yẹn ó kọ́ ìdùnmí fún ẹgbẹ́ ọkọ tó máa gbẹ̀yìn ọba yẹn ọlọ́wọ́ ọba ètò lọ kọ́ lẹ́tà sí pẹ́sidẹ́ǹtì ṣé pẹ́sidẹ́ǹtì àwa wà lẹ́yìn ẹ̀ ni. sí ẹ̀yẹ wa o àmọ́ nǹkan tí pẹ́sidẹ́ǹtì máa wá ṣe báyìí wọ́n máa yọ Ṣèyí Tinubu Ṣèyí Mákindé ń sìn ni wọ́n máa. ẹ̀yin ò rí nígbà tí ọmọ Ìgbò tó wà l'Àbújá tó ṣe yamayama tó sọ tó believe pé kí ló kọ ẹ tó sọ pé Tinubu á support o tó bólé wà ọgbẹ́ni gbogbo wá fún tuta bó ṣe wá kàṣẹ. 2017 ní ìwà ńlẹ̀. ìwọ fa wàhálà kiri lórí tó bá ti lọ kóòtù tó bá ti yọ ẹ̀dá lómi àti ti yá ní pẹpẹ. òun náà ti yẹ kẹlẹ ó tètè ya kó ó tètè ya tọwọ́ bọ ẹrẹ mọlú aṣọ. I'm telling you. ẹ ṣé sir ẹ ṣé gan ni thank you sir next person. ẹ káalẹ́ sà o. Yes ma. Ṣe rí ó dàbí pé Aláàfin ó ti rẹ́dì láti padà sí Canada láti lọ máa mú àwọ̀ àṣẹ. ẹ̀jẹ̀ ta ló ń sọ̀rọ̀? Ààrẹ tó ń sọ̀rọ̀. Pẹ̀títà ẹ káàbọ̀ sà ṣẹ́ṣẹ́ àgbọ̀n kan tó ṣẹlẹ̀ àti ka lẹ́tà kẹ́ tó dé. Ó ti kọ lẹ́tà sí bàbá Tinubu. Bẹ́ẹ̀ni wọ́n ti kọ lẹ́tà sí bàbá Tinubu. Mo tó lẹ́nu náà mo sọ pé ó dà ìpàdé àfi ti rẹ́dì láti padà sí Canada láti lọ máa mú àwọ̀ àṣẹ padà. Reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ rèé ṣe rí bàbá Ládọjà kì í ṣèbàdàn o odidi Nàìjíríà ni bàbá Ládọjà n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn n tí Ládọjà bá mú tì nígboro Nàìjíríà kò sẹ́ẹ̀dá àlàyé kankan tó lè mú mọ́. Kábíyèsí o. So tí bàbá Aláàfin bá fẹ́ bá èèyàn fi gagbagba kì í ṣe Ládọjà ó ti jẹ ilé ó ti jẹ gbé bẹ́ẹ̀ ni. Nígbà tó Láàfin jẹ oyè ṣe gómìnà mélòó lẹ rí mbẹ Tinubu wọ́n dìde láti federal wá ni
so kì í tí ó bá tẹ̀lé pé Olúbàdàn gẹrẹwu kan náà fi ẹ́ bẹ́ẹ̀ àhálẹ̀ wọ́n sọ pé ó lè máa bá pò kì í ṣe Ládọjà kò sí tí Aláàfin fẹ́ ṣe mú ti jẹ́lé ò ti jẹ́ gbogbo ṣe máa lọ ló ṣe wà kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò mọ́ bóyá tó Olúbàdàn mi ìbá wá dé o mi ò mọ o ṣùgbọ́n lẹ́yìn irọ́ burúkú ni. wọ́n kàn bẹ́ẹ̀ ni Ládọjà máa ní Ládọjà kan Nàìjíríà kan ni bó ṣe wà yẹn. ó lẹ́nu gan. bí sọ́mọ Ìbàdàn pọ̀ Ìbàdàn náà bí mi sí ṣùgbọ́n mo mọ bàbá Ládọjà lé pé Ládọjà kan Nàìjíríà kan ní tí bàbá yẹn bá mú tì Nàìjíríà níbo Nàìjíríà mi ì ro ń tọ̀hún. ẹ kàn ń wò kú ẹgbẹ́ pé bàbá yẹn kàn ń jẹ́ tuntun rán lọ́n tiẹ̀ ìgboro ní Ládọjà iṣẹ́ Ìbàdàn Nàìjíríà ní Ládọjà lẹ́tà tí wọ́n kọ báwo lẹ ṣe mẹ̀kó dọ́wọ́ pírẹ́sídẹ̀ǹtì tí yóò jẹ́ pé bóyá ìdí ẹ̀kọ́ náà wọ́n á kàn lọ jù síbi kan mọ́ náà tí láyé tán láàfin ẹ má lórí gbogbo Ọ̀yọ́ ọ̀hún gbogbo Ọ̀yọ́ ẹbí mo gbọ́dọ̀ Ọ̀yọ́ rí dáadáa mẹ́rin gbogbo Ọ̀yọ́ pátápátá ní ìròkó tó di Bódìjà. wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè ó ga o. so gbogbo kí náà ti ń pè gbogbo pé bóyá wọ́n yìnbí wọ́n lu agbára lé lórí ńgbà ọdún Ọbásanjọ́ ṣe ṣùgbọ́n ní ìsìn Ládọjà lẹ́nu ń bẹ̀ bàbá àgbàlagbà ní Ládọjà ń gbòòrò Nàìjíríà sìn kì í ṣe ìnàkú ẹ̀kú ẹ̀mọ́ kì í tẹ́ tó lè fọwọ́ rán sẹ́yìn. so gbogbo lẹ́tà tó ń kọ yẹn kàn ń dára wọn láàmú ni tí bàbá tí wọn àwọn tó ń advice Aláàfin táwọn bá tètè lọ ṣe kí náà tí kàn lọ kọwọ́ ọmọ ọbọṣọ wọn á kàbùkù bọ̀ ń di ẹni màá dé sọ fún mi kò ṣe rí empire tí Ọ̀yọ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ Ọ̀yọ́ òdòdútì ni màá sọ wáì fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ àwọn kan wà ní wọn tó kàwé dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ará oko kan ní wọn ará abúlé kan ní wọn kàwé màá sọ wáì. àwọn ti ṣẹ̀yìn ti tẹ̀lé àwọn ọmọ ìyá màmá bá yín jà wọ́n máa lu yín omi ìdẹ́ni dá sí má fẹ́ lu yín pa. èmi kan rẹ́ẹ̀dì fún wọn kí náà fẹ́ ṣe máa pò tí n bá gbá mú wọn gbà pọ̀ lọ́wọ́ lọ́gà ṣe rí kí lórúkọ ẹ̀ tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé empire tẹ̀ ń pariwo ṣé ẹ mọ̀ túmọ̀ empire kan pàápàá. ẹ lù àgẹ́sì ìran Yorùbá ni náà. bẹ́ẹ̀ni. ẹ fi lù wá ń jìbìtì ẹ fi jalè ẹ fi kọ́ àwọn èèyàn ẹ fi tẹ àwọn èèyàn yín àtọ́sẹ̀dẹ̀ kan náà ẹ fi tà wá sọ́kọ ẹrú. ẹni ẹ ń pariwo empire ó yẹ kó dùnmọ̀ tí kẹ dánwọ́ bojú báyìí ni. kò tí ẹ yẹ kẹ sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀mẹ́ pé Aláàfin yẹ kó bọ́ síta gbagba kó wá tọrọ àforíjì lọ́wọ́ ọmọ gbogbo Yorùbá ni. pé tọ́wọ́n bàbá ńlá bàbá mi ṣe ó wrong we are sorry. ṣé bá ń pariwo ní sí pé àwọn European wọ́n ṣe gbá wọn kó wa lẹ́nu wọ́n ṣe gbá pa kó wá pé kó wá tọrọ ìdáríjì kí ló dé tá a ṣe fún Aláàfin náà lọ́rùn. pé kí ló dé tó fi ta àwọn ìran Yorùbá sóko ẹrú. ṣé wọ́n gbowó lórí ẹ̀ wọ́n yẹ bọ́wọ́ yẹn ló fi ń ṣọlá ńgbà náà. wọn ò lójútì tó bá lójútì wọn ò ní ever sọ̀rọ̀ nípa ìpáyà mọ́. àrò onírànù kan ní gbogbo wọn ẹ wò mí kò sí ní tó fẹ́ jẹjẹ ni wọ́n kàn ń ja poró kàkiri ẹni tá nà òun lára ń ta wọ́n kàn ń ja poró kàkiri kò sí ní tó fẹ́ ṣe kò sí ní tó máa tú kọ́ lọ kóòtù wọ́n kàn lọ wẹ ọgbọ́n bọ́wọ́ tó yẹ kí wọ́n fi jẹun tọ́lá pé Aláàfin èlò ló kọ̀wé láti Canada gbà tó ń bọ̀ ìwọ̀n bọ́wọ́ tó yẹ kí wọ́n ra fi jẹ kó lè máa fi máa gbádùn ààrẹ òun ló tún kó lè wọ́ ẹbí apá àwọn ọmọ ìyá dáwọ́ fún ṣá. ọ̀gá o ẹ ṣe gan ni sà ẹ ṣe. even láti presidency wọ́n ti ń fọgbọ́n dá wọn lóhùn díẹ̀díẹ̀ wípé there is nothing like empire again wípé kó gbàgbé nǹkan tó ti lọ kó embrace new system of ownership now wọ́n ti ń dá wọn lóhùn díẹ̀díẹ̀ empire àbáwo ẹ káàbọ̀ o ta ló fẹ́ sọ̀rọ̀ next. ẹ kálẹ́ mà o ẹ káàbọ̀ sórí ètò. yes ma ṣe rí Aláàfin ó dàbí pé ńgbà tó kọ́kọ́ wọ́n ti sọ fún pé kó kọ́kọ́ ìjà ni kó fi bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé tiẹ̀ bí ogun bí ọ̀tẹ̀ bí wàhálà ló máa ń ṣe tiẹ̀ kò sí níbi peace and the one thing tó fẹ́ tí ò realize ni pé Ládọjà ń ṣe ẹ má bínú ẹ̀yin náà wà ń bẹ ẹ ti bá wa moderate now ẹ bá ti sọ̀rọ̀ ẹ má bínú ẹ kọ́ sọ̀rọ̀ tán okay oya all right prophet all right okay prophet ẹ má bínú mọ́ mi tí màmá ẹ ká lẹ́sà o ẹ ká lẹ́sà yes sir ẹ káàbọ̀ sir. Ọlọ́run máa fún yín ṣe o. Àmísà.
First of all, ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé wọ́n ti kọ lẹ́tà lọ sí ọ̀dọ̀ president. Bẹ́ẹ̀ni sà. Ṣé president máa force àwa Yorùbá tó kù? Ẹ sọ̀rọ̀ létà ẹjọ́. Aláàfin ni. Ṣé ó máa force àwa Yorùbá tó kù pé Aláàfin ni bàbá wa ni? Because àwọn ọmọ ọmọ bàbá wọn, bàbá ọmọ oyè ọmọ tó bí o. Bàbá wo ọmọ rẹ, ọmọ bàbá rẹ. Bẹ́ẹ̀ ni o. Àǹtí Àṣàbí. Àwa tá ọmọ Oǹdó lè. Ẹ má sọ̀rọ̀ lọ́sà. Ní àkókò ìjọ tí bàbá wa pa fún wa ni pé Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá. Bó ṣe wà lẹ́kìtì nìyẹn, bó ṣe wà ní Ògùn state nìyẹn, bó ṣe wà ní Ọ̀ṣun nìyẹn, bó ṣe wà káàkiri gbogbo ibi tí ọmọ Yorùbá wà nìyẹn. So Aláàfin ò lè dédé dìde lọ́jọ́ kan náà kó sọ pé òun ni olórí aládé nígbà tá a mọ bàbá wa. That is number one. Number two, mo sábà máa ń gbọ́ lẹ́nu wọn tó sọ pé èdè wọn làwa ń sọ, ìlú wọn làwa ń lò, kọ́ṣọ̀ wọn ni irọ́ o. Kọ́ṣọ̀ yìí Ilé Ifẹ̀ ló ti ṣẹ̀ wá. Ilé Ifẹ̀ is the cradle of Yorùbá race. Èdè tí Yorùbá wà ń sọ, a ní kan tó pè ní general Yorùbá. Tí Ọ̀yọ́ bá fẹ́ sọ̀rọ̀, tó bá fẹ́ sọ pé ẹ jọ̀wọ́ abẹ má bínú wá ní ẹ dákun. Ẹ dákun yàtọ̀ sí general Yorùbá. Tó bá sọ pé bẹ́ẹ̀ yẹn ni wá ní báhùn. Ọ̀nà wo ni èdè Ọ̀yọ́ ṣe papọ̀ mọ́ general Yorùbá tó ní èdè wọn là ń sọ. Ìyẹn jẹ́ ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta, mo rò pé àsìkò tí àwọn ọmọ Ọ̀yọ́ nídìí orientation lélẹ́yìí. Because mo rí pé ọ̀pọ̀lọpọ̀ mi ò fi bú wọn o, brother wa náà ni wọ́n ti pàpà jẹ́ o. Wọn ò lọ school. Wọn ò kàwé. Wọ́n lọ school nu wọn. Wọn ò kàwé. Ṣẹ̀dẹ̀ ní àwọn tó tún wá claim pé àwọn lọ school yẹn, wọn ò tún rí táwọn wà expose. Jẹ́rí àwọn nǹkan tí àwọn Benin sọ tẹ́ bá wo last year àbí last 2 years dẹ̀ ni ìjà kan ṣẹlẹ̀ láàrin àwa kóòtù àwọn Benin táwọn Benin pàtó kítàn pé àbọ̀ rẹ̀ lọ ní kíníkan Ọ̀yọ́ ló dẹ̀ fa gbogbo kíní yìí because àwọn ìtọ̀kítọ̀ tọ́yọ́ lọ fabricate táwọn ń pa òun ló jẹ́ káwọn Benin fi ń wẹnu sí wa lára. So now mo rò pé àkókò tí ọba òwò adé tí wọ́n bá tilẹ̀ ń tì ẹ́ ò ní tira ẹ̀ mo rò pé ó ti lọ Canada náà Canada ló gbé èmi fi pé ó ti wà expose tí wọ́n ti ń sọ ìtàn fún ẹ àsìkò ìtàn ti kọjá democracy la wà yìí ẹ wòye century tí empire yẹn ti collapse ó wá ń sọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ bí kan bí about 10 centuries ago ní century wa yìí pé ordinary local government chairman ó lè yọ ẹ kúrò bẹ́ẹ̀ so ó yẹ kó pa ìpè ẹ̀dọ̀ àti òróró inú ẹ̀ pé tí n bá ṣe àṣejù gọ́vnà lè yọ mí o torí gọ́vnà ló fi mí síbẹ̀ chairman lè yọ mí o torí chairman ló fi mí síbẹ̀ tẹ̀ni kó wálé náà òun kọ́ ló máa sọ pé olórí aládé ló ń jẹ́ àwọn èèyàn ló máa sọ fún ipò tó wà Ọọ̀ni ò fi ọjọ́ kan jáde rí pòun lólórí aládé wọ́n béèrè lọ́wọ́ Ọọ̀ni wọ́n ní are you the head of Yorùbá king kí ló máa sọ fún wọn ó ní kán gbàgbé ẹ̀ ó ní kì í ṣe ọ̀rọ̀ head làwà yìí ó ní bí ìrẹ́pọ̀ ṣe máa wà láàrin àwọn ọmọ Yorùbá Ọọ̀ni kọ́ ló po ìpè rà ìlọ́ba aládé àgbàlagbà àwa lásìkò olórí aládé ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ ibi tá a ti wá a recognize Ọọ̀ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o kò sí kan tí ẹ̀yìn ìtọ̀tẹ́lẹ̀ kan wà fàdà tó máa ju ìtọ̀ tí àwọn baba aláwa ti pa fún wa Oǹdó gbàgbé Ọọ̀ni òun ni olórí aládé Èkìtì gbàgbé Ọọ̀ni òun lolórí aládé even ní Ọ̀kùn ní Kogi wọ́n gbàgbé Ọọ̀ni olórí aládé Ògùn state Ọ̀ṣun state even Lagos even àwọn Ègùn wọ́n sọ pé Ọọ̀ni lolórí aládé ibẹ̀ náà ti wá tó fi dé Brazil gbogbo ló gbàgbé Ilé Ifẹ̀ náà ti wá ok ó ṣe wá jẹ́ Ọ̀yọ́ nìkan ni wọ́n sọ pé àwọn ò wá láti Ilé Ifẹ̀ Ọ̀kànbí ni bàbá wọn Ọ̀kànbí tó wá jẹ́ bàbá wọn yẹn níbo ló ti wá. So kí n tó parí gbogbo ọ̀rọ̀ mi eléyìí mo ẹ́ ṣe kó kí n tó parí àwa ọmọ Yorùbá mo rò pé àkókò ti tó ẹ kojú wa là torí lásìkò àkọ́ mo gbọ́ ti Sunday Ìgbòho tó ń jagun tó ń jàjàgbara láti gba Yorùbá nation mo dúpẹ́ lọ́wọ́ náà pé a ò tẹ̀ rí Yorùbá nation gbà tó ń jápa rí Yorùbá nation gbà ni ohun tó ń ṣe náà bá máa ṣe so ẹni Yorùbá tó bá fẹ́ jà fún anything nation wọ́n jà fún Odùduwà nation I am an Odùduwà son I am not a Yorùbá son I am not a Yorùbá man I am an Odùduwà man so ọlọ́run máa fún yín ṣe ojú òbí. ẹ ṣe gọ̀sà ẹ ṣe mo kàn fẹ́ sáré buttress nǹkan tí prophet sọ ni ṣe rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá wa láti Èkó ọba tèmi ọba àsàlẹ̀kó ẹ ṣàmọ̀ tí wọ́n rí kábíyèsí mo rí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń circulate fídíò kan
níbi tí ìgbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kọ́kọ́ jẹ tí wọ́n pàdé bàbá wa Èkó ọba wa olówó Èkó tí bàbá jókòó báyìí bàbá jókòó Ọọ̀ni wá ń bọ̀ Ọọ̀ni kí first king wọ́n dẹ̀ náwó láti kí bàbá wa olówó Èkó pé ẹ̀ka bàbá yìí ṣèṣì báyìí wọ́n kàn sáré kí wọ́n kàn ṣe báyìí sí wọn ni. Number one bàbá ní sight problem o that's ọba Èkó wọ́n ní sight problem so in case tí ẹ bá mọ̀ but believe me àwọn náà mọ̀ ṣe fún Ọọ̀ni níjọ́ yẹn ni bàbá wa Rilwan Akiolu because mi mọ nǹkan tó jọ nípọ̀ ẹ ti understand ẹ bọ́ bàbá burú gan làgàtà ni wọ́n àwa amọ̀ ìsàlẹ̀ kó gan àlè wọlé lọ bá wọn so bàbá òde gba ṣẹmọ ọlọ́pàá dẹ̀ tún ni wọ́n àmọ́ nǹkan táwọn àjọ ní dìpọ̀ but ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ wá ń circulate ẹ̀ nísìn wípé Ọọ̀ni kò gbọ́n respect ẹ̀ even ọba Èkó ó ṣe bá kàn sí ọba Èkó gan ẹ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ni kò máa tó ọjọ́ kò tó ṣù níná bẹ́ sísàlẹ̀ níná bẹ́ sí palace ẹ̀yin ò mọ̀ ṣá ẹjọ́ nítorí Ọlọ́run ọba o àwa recognize Ọọ̀ni of Ifẹ̀ as bàbá wa and not even that bí bàbá yẹn ṣe jẹ́ ọmọdé wọ́n bọ̀wọ̀ fún everybody ni and I believe ẹ̀yin tẹ jẹ́ bàbá wa òwò adé tẹ̀tújọ́ ọmọdé nǹkan tá expect from you náà nìyẹn irú àwọn ìwà ìrẹ̀lẹ̀ ẹjọ́ tẹ bá ti dé ẹ máa bá wa mute ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ kẹ́ gbé wọlé next person again ó dà pé ẹ̀rí àjíhun ti dé tipẹ́ ẹ̀jẹ̀ kọ́ sọ̀rọ̀ o ẹ̀rí àjíhun ṣe fẹ́ ganu sí àbí next person ẹkọ ọmọ gbogbo lé o. ẹkọ àǹtí mi. ok àǹtí mi Maryland ló yẹ sọ̀rọ̀. àtò wọ́n ti mọ̀ mí ẹ̀ máa gbà mí kẹ́ o. ẹ káàbọ̀. ọmọ nǹkan gbà yìí kí àṣàbẹ lóríṣà ló ń sọ̀rọ̀ kí ló ń jẹ bẹ. àmọ́ mi wà ló ń sọ̀rọ̀ wọn ọmọ kẹ́yìn nìyẹn káàbọ̀. àdúpẹ́ o àwọn ọmọ tèmi náà ń kọjú ẹrù mi rò máa. ó yá. wọ́n ní ọmọdé ò mẹ́là wọ́n ló mẹ́là katakata. láì mọ̀ pé ẹ wá katakata bàbá ya ní. gbogbo nǹkan ni mo ti rí pé wọ́n ń kọ lẹ́tà mo rí ọba kan náà tó kọ lẹ́tà tó try láti advice. yes ọba Oselu àbí Oselu ọ̀fìnní bẹ́ẹ̀ ni Oselu you are right. àwọn náà ti wà lórí oyè for 20 years àwọn ọmọ bó ṣe ń lọ. ìkọ̀kọ̀ tẹ́mi kan máa sọ ni pé kán lọ ní sùúrù kán bomi sùúrù mu. ilé ayé yìí á wá ìjọ kan a máa fi sílẹ̀ ni. ní ìdẹ̀rù wípé wọ́n ṣe sọ wọn kọ́ kókókókó òkìní yẹn gan tó máa fi ń gbowó báǹkì nítorí mo ti béèrè wọ́n dẹ̀ ṣàlàyé fún mi pé nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú Ògbómọ̀ṣọ́ ní Ìbàdàn ní Ọ̀yọ́ ní wípé tó bá tí wàhálà bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ chairman náà máa gbé lọ. kó jẹ́ kí bàbá yìí ṣe ọgbọ́n wà lórí wọn bẹ́ẹ̀ nìkan ṣe sọ wípé bàbá Ládọjà ò kì í ṣe Ìbàdàn gbogbo Nàìjíríà ni. kó ní sùúrù kó jọ kó bomi sùúrù mu kó tiẹ̀ bù mu kó rọra kó tiẹ̀ máa wòye náà torí tí wọn bá débì kan. tí mo ń ta gíláàsì ni mo mọ̀ ń wọ̀ fún yín ni ẹ má bínú mi ò wọ lálẹ́ mo ń ta ni ẹ káàbọ̀ ẹ ṣe gan ni mo ń ta ni. according to my oríkì wọ́n ní ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ àjèjì àtẹ̀jìyà gìràgìrà. mo mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n o but irú àwọn táwọn diaspora àti tábàlà fẹ́ wá Nàìjíríà máa wọ́kọ́ jókòó àwọn máa wò báyìí pé kí n bá ọ̀rọ̀ yẹn ṣe ìlú yìí tó ló ti padà ti kúrò. so ìyá kọ́kọ́ wò ná wọ́n dẹ̀ bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ wípé báwo la ṣe lè ṣe tó máa dáa wọ́n náà ṣe sọ náà wọ́n nílùú wọn ò tóbi nítorí mi ò dé bẹ́ẹ̀ rí mi mọ́ mi. kọ́ mọ̀ bọ́ ẹ máa develop ẹ̀ so that àmọ̀ pé àwọn high schools wà ń bẹ̀ Olivet Ọ̀yọ́ ló wà oríṣiríṣi àwọn school bẹ́ẹ̀ yẹn wọ́n wà ń bẹ̀ yẹn kó wo nǹkan tó lè ṣe wọ́n jà ní gbogbo ẹ̀ gbogbo eléyìí tó ń ṣe yìí kò ṣe kinní bẹ́ẹ̀ náà ni tọ̀yọ̀ tún jí ń bì báyìí náà wọ́n ti sọ ń bẹ̀ yẹn kíkíkí wọ́n máa ká pàdé àgbàkó àní ṣe ànífọwọ́ wa. tẹ bá ti dé ẹ máa bá wa mute o
Hello. Ṣáàntì mi ti sọ̀rọ̀ tán. Ṣé ti sọ̀rọ̀ tán? Ẹ̀rí àjímú ẹ ṣé o. Ẹ̀rí àjímú ní bàbá wa gbogbo ẹ̀yin ọba wọ́n ní development láfẹ́ àfẹ́jọ́ wẹ́wẹ́ ó yá. Ẹ káàsán gbogbo ní. Ẹ káàsán máa o. Ẹ kálẹ́ ẹ káàárọ̀. Ìyá wa Àṣàbí olórìṣà. Ṣé mọ̀ wípé nígbà tá à ń sọ̀rọ̀ yìí níjẹta ìjẹrin mo ní àwọn kan ti pa lówe ń sìn mo ní ẹni tó bá ń wá ẹni tó jẹ ìyá ẹ̀ lówó kò ní rí ìjìnà tó máa fi rẹni tí bàbá ẹ̀ jẹ lówó. Wọ́n dẹ̀ sọ wípé ẹni tó bá èèyàn kan dóko bàbá èèyàn kan rí ni ló máa ń sọ pé kò bàbá òun ló tóbi jù. Bàbá ọwọ́ adé wọ́n ti wá wọ́n ti buyọ̀ sí ọgbẹ́ àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀. Wọ́n ti buyọ̀ sí ọgbẹ́ tí Ọ̀yọ́ the wound Ọ̀yọ́ inflicted on all Yorùbás then wọ́n ti wá buyọ̀ sí ní ìsìn torí nígbà tí bàbá Lámídì Adéyẹmí wà ń bẹ wọ́n try láti jẹ́ kí wound yẹn kó heal. Ẹ jẹ́ ń gbé tí wọ́n sẹ́gbẹ̀ẹ́. Ṣé rí ẹ sọ̀rọ̀ olówó Èkó lẹ́ẹ̀kan ṣé rí bàbá wa onírìṣà bóyá gbogbo nǹkan tí ojú wọn ti rí gbogbo bó ṣe ti fi wọn àwọn kan náà fi wọ́lẹ̀ o kò dẹ̀ sẹ́ni tó fi ìtẹ́ Oòduà kò sẹ́ni tó fi wọ́lẹ̀ tí kò kì í rí wọn wọ́n ń ríran o níkọ̀rọ̀ yàrá wọn wọn ò lè sọ síta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bàbá yín olówó Èkó then bọ̀bọ̀ tó wà ní Ìwó yẹn náà wọ́n ríran ẹkún inú kọ̀rọ̀ tí ò ṣe é sùn síta ẹkún ìbànújẹ́ dẹ̀ ló máa ń jẹ́ fún àwọn owó èèyàn bẹ́ẹ̀ ṣe rí ọ̀tọ̀ ni pé kí ọlọ́màjà arógun ẹkún kéèyàn rẹ̀ níbẹ̀ o ọ̀tọ̀ ni pé ẹni tó ń dá sun ẹkún yẹn tí ò rẹ̀ níbẹ̀ nítorí kò sẹ́ni tó mọ nǹkan tó ṣe ń sunkún òun nìkan ló mọ̀ right ká ní bàbá wọn ìṣàbóyé léyìí ló máa wá fi kọjọ kọ wọlá gbogbo táwọn ọmọ Oòduà kọ ṣe ìṣe tí àwọn tí wọ́n papòdà lórí ìtẹ́ yẹn tí wọ́n ń ṣe ibi tó gbéra wọn sí ṣé bàbá Adésọjí Adérẹ̀mí bàbá Tadé ní káwò ṣé èèyàn kan lè fọwọ́ máa padà wọn lójú báyìí ṣá àbí bàbá wa Olúbùṣe èèyàn kan lè fọwọ́ padà wọn lójú ìfúngbà tí bàbá wa Aláàfin àná tí wọ́n fẹ́ ṣe bàbá Olúbùṣe Òkun Adé wọ́n draw line ni o wọ́n draw line ta ló ń jẹun tájá ń jùrù right so èyí tó wá ṣe fún bàbá wọn ní ìrìnsà nítorí pé wọ́n bí nílé onígbàgbọ́ wọ́n ti mú gbàgbọ́ mọ́ orí ìtẹ́ tán wà wọ́n ti ṣe gbogbo ẹ̀ àti pé nítorí nǹkan tutù àǹtí mi tó wọ́n sọ̀rọ̀ kù sí wọ́n ní wọ́n wá sílùú òyìnbó wọ́n ti expose kò ń ṣe gbogbo àwọn táwa ń lo òyìnbó la expose o kò ń ṣe gbogbo wa kò tiẹ̀ ń ṣayé ìgbà tí lọ́tírì dé tó jẹ́ pé ọmọ tó ń fabọ́ níbi tó ti ń tó ń jẹgun ó rọ́nà lọ́tírì wọ́n fi kàn ó wá síbí àwa kan ti wà expose ká tiẹ̀ tó kúrò ní Nàìjíríà wá síbí ó ń ṣe pé ní òyìnbó wà ó wà expose náà rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn nǹkan téèyàn bá ti gbé wọ̀ láti ilé wa òun lèèyàn máa ń build lé lórí tó bá débi tó ń lọ so òun ni most of us la build lé lórí gbàgbà délùú òyìnbó wọn ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ àjòjì máa tẹ̀ bàṣàbàṣà rẹ̀ ẹni tó bá ti wà expose láti ibi tó ti wá tó bá dé ìlú òyìnbó ó máa build lórí ẹni because orúkọ tó ti ń build bọ̀ láti ilé yẹn exposure tó ti ń build bọ̀ láti ilé yẹn ò ní fẹ́ kó wà tarnish but àwọn tó pọ̀ ọ̀rọ̀ opportunity tán wá sílùú òyìnbó tó pọ̀ yọ gbèrè tán wá sílùú òyìnbó ẹlòmíì inú ìlú ẹ̀ bóyá ẹni tó wà ní ẹ má bínú ẹ̀yin aráàlú mi tí mo fẹ́ dárúkọ bóyá ẹni tó wà nínú Kánò àbí tó wà ní ilẹ̀ Tápà àbí tó wà nínú oko kan lọ́nà ẹ̀ kàn yọ tó bá dé ìlú òyìnbó tó yẹ pé láti ibẹ̀ ló gbà lọ sí airport ìwà àdúgbò tí wà yẹn ló máa wò. bẹ́ẹ̀ ni ìwà tó ti wà nílẹ̀. rí àwọn ọmọ
àwọn ọmọ tí wọ́n máa ń fìpá jìyà wọn tó yẹ kó tó bá lọ fẹ́ ìyàwó wá láti inú abúlé wọn tó bá mú wọn dé ìlú òyìnbó ìyàwó yẹn ló máa rán wọn lọ sẹ́wọ̀n ló máa rán wọn lọ sọ́run because wọ́n débí kọ́ rọjú mọ́ gbùù náà máa ṣe wọ́n fọwọ́ gbà gbù ọkàn wá ní jẹ́ nǹkan kan lójú wọn wọ́n wá máa ṣe ọ̀pọ̀ jabajaba dàga ọkọ tó rán wọn lọ ṣe nọ́ọ̀sì tó rán wọn lọ ṣe tó bá ti wá mú kinní láńsẹ̀nsì yẹn dání píìnì yẹn ọkọ tó jẹ́ pé ó ń ṣe cab driver tó fi rán wọn lọ sí skúlù ni ọkọ yẹn wá jẹ́ nǹkan kan lójú wọn mọ́ because wọn wá expose kó tó dé ìlú òyìnbó ẹ jẹ́ kí n wá gbé yẹn sí ẹ̀gbẹ́ ṣé wá rí kí wọ́n lọ sọ́dọ̀ Babaládọjà kí n tó fàbọ̀ sọ́dọ̀ Ọ̀yọ́ nítorí kò sọ́yọ́ empire mọ́ àwọn Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ló fún wọn nílẹ̀ kò dẹ̀ tóbi náà rárá nítorí èmi ti lọ ṣiṣẹ́ káàkiri gbogbo ìgbà yẹn tó bá ti mẹ́sẹ̀ kúrò níbẹ̀ o ti bọ́ sílùú kan ni ẹsẹ̀ kan sí kan ni òun ṣe kan tó tóbi rárá wọ́n bá ti mẹ́sẹ̀ báyìí o ti bọ́ sí Fáṣọlá o ti kúrò Fáṣọlá Òkè Ògùn ló wọ yẹn o ti wọ̀ sẹ́yìn kò ń ṣe ibi tó tóbi rárá ṣe rí bàbá Rashidi Ládọjà ọba wa níjọ́ tí wọ́n ti ń jọba nìbàdàn àwọn ará Ìbàdàn kan sọ pé wọ́n jẹ́rú ọba tiẹ̀ rí àṣetílẹ̀ òun ni àbọ̀ wá bàdàn ǹjẹ́ mọye gọ́vnà tó wá níjọ́ tí bàbá yẹn ń dáde ẹ mọye ọba dé àwọn ọba alẹ̀ Ìgbò tí wọ́n wá níjọ́ tí bàbá yẹn ń dé adé ẹ wá padà lọ àpáta ni bàbá yẹn kò ṣeé forí sọ wàláì bàbá Ládọjà ẹ lọ wo àwọn tó dìtẹ̀ mọ́ bàbá yẹn nígbà yẹn tó dẹ̀ wà lórí òtítọ́ ó sọ fún wọn lóun ajákàrà wọn ó jẹ́ àbí kò jẹ́ ó mà jẹ́ bí ò bá tiẹ̀ jẹ́ lẹ́nu ó rí gbẹ̀yìn wọn ni oore tó dẹ̀ ṣe fún pírẹsidẹ́ǹtì wa tó wà bẹ́ẹ̀ tí òun ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì wa ló kọ́kọ́ gbà lọ nígbà yẹn tí wọ́n bò mọ́ra tí wọ́n comfort ẹ̀ tán ṣe kínní ẹ wo bí ọba ìgbà tó jọba ẹ wo bí Ìbàdàn ṣe mìtìtì lẹ́nu ìgbà tó jọba yẹn wo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní Ìbàdàn òun náà ni bọ̀dá mi kan ṣe sọ lẹ́ẹ̀kan wípé àwa ò ń ṣe Yorùbá mọ́ ìgbà tí Ọ̀yọ́ ti fọ́ Old Ọ̀yọ́ empire à ń ṣe Yorùbá mọ́ Oòduà ni wá òun ló ṣe jẹ́ pé gbogbo nǹkan tí bàbá Awólọ́wọ̀ ń ṣe Oòduà náà ń kọ sí káàkiri àgbáyé torí ọmọ Odùduwà ní gbogbo wa kí wọ́n padà lọ bá bàbá tó wà lórí àpèrè ní Ọ̀yọ́ yẹn ẹ tún kàn wá ẹ tún buyọ̀ sójú ọgbẹ́ wa ni because Ọ̀yọ́ ló dà wá Ọ̀yọ́ ló tà wá fún Fúlàní òun náà Ọ̀yọ́ ló tà wá fún Fúlàní ẹ lọ ka ìtàn tó bá jẹ́ most of us ń bí tó bá ka àṣà àti ìwé àṣà àti òrìṣà ilẹ̀ Yorùbá ìtàn Yorùbá tó kí wà ń bẹ̀ nígbà táwa ń dàgbà táwa ní skúlù nítorí pé Aláàfin ìgbà yẹn ló rán Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ já ogun Yorùbá ní Ìlọrin òun náà ló tún lọ gbẹ̀yìn gbẹbọ báwọn Fúlàní pé pápá sọ̀hún nítorí Ààrẹ Ọ̀nà Kakanfò àti ọba alágbára méjì ni wọ́n lórí ìlú Kakanfò bá dé dìde sí ọba ìlú á dìde tán ni torí jagunjagun ni ṣe bóun l'Àfọ̀njá bí fi ń bọ̀ nígbà tí wọ́n wá jíṣẹ́ fún wípé Aláàfin mà ti sọ pé káwọn sẹ́ẹ̀tì ọ̀pù fáwọn Fúlàní kan pa ẹ́ kó má padà wá mọ́ ló fi ń bọ̀ ogun yẹn ló ń gbé bọ̀ wá bá Aláàfin àwọn tó lọ sọ fún náà lọ pé Aláàfin pé ó ti dìde ó ti ń bọ̀ wá bá yín o Aláàfin ìgbà yẹn dẹ̀ ti mọ̀ wípé tó bá bá òun ó máa pa òun ni ó ṣí gbáwò ní nàá wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ máa ṣá ni ó ṣí gbáwò ní gbogbo history yẹn ló jẹ́ kó jẹ́ kí àwọn ọmọ sì máa kà ní iléèwé ní ilẹ̀ Oòduà títí dọ̀la ọlọ́la ó ṣí gbáwò ní káfọ̀njá tó dé bàbá ṣí gbáwò ní pé kò ní bá òun láyé torí tó bá bá òun láyé á pa òun nípa tí wọ́n ń pààyàn lójú ogun ni ibi tí Old Ọ̀yọ́ empire tó ti fọ́ ni òun náà ṣe pè ní òdì nǹkan ọ̀gbàgbé ló ń jẹ́ òdì ibi tó ti kú pátápátá kò ń ṣe bí tọ́yọ́ wà ń sin yẹn náà wà ń gbà yẹn lọ́yọ́ empire wà ó jẹ́ káwọn náà ṣe nǹkan rìsáàṣì ìtàn
kọ́ tó wá ìjọba ó kàn jẹ́ pé wọ́n á kàn sọ pé ifá ìlú òyìnbó ló máa ń jà lọ ló ti máa lọ mú ọba ni. no ifá tó bá ti dà báyìí sìn ní Canada. tó bá ti dà ìlú òyìnbó ló máa fò lọ ifá òde ń ṣiṣẹ́ mọ́ so ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn tó fi di wípé ibi tí Ọ̀yọ́ old empire ti gbin tó ti dá ọgbẹ́ tí gbogbo ọmọ Oòduà lọ́kàn ń gbà yẹn nìyẹn ní òfin lè parẹ́ àwọn náà tún wá ń wu jáde ń sin torí bàbá Lámídì Aláàfin àwọn yẹn try láti fi òróró tútù wọ́n fi sí díẹ̀díẹ̀ fún wa nígbà tó wà láyé but àwọn náà tún wá ń wu jáde ń sìn ṣe bí Ìbàdàn táwọn wá ń bájà ń sin àtògbómọ̀ṣọ́ ṣe báwọn náà fún wọn níbi tán wà lẹ́ni tán fi ń pera wọn lọ́yọ̀ọ́ nísìn ṣe báwọn náà fún wọn wípé ìgbà kan ti pa wọ́n run ní òde báyà òkè ẹ̀yin tẹ́ kú òkè ẹ jẹ́ ká fún yín bí báyìí kẹ́lẹ́ máa fi jẹ kínní ṣe báwọn Aláàfin ìgbà yẹn náà lọ dìtẹ̀ àwọn àtàṣà níkẹ̀ǹgbà yẹn náà dìtẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ máa rotate chairmanship Ọ̀yọ́ state. wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìgbà yẹn wọ́n ti ń rotate ẹ̀ so kí wá ní problem ìgbà tí fẹ́ẹ́ rí wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni wọ́n press button wọ́n fi fún wọn ní Ọ̀ṣun state wọ́n ti mọ̀ pé tó bá fáwọn lọ́ṣun state àwọn máa bá Ọ̀ṣun state lọ. Adetu, thank you Jare for the gift. You are the only one that is gifted since how many minutes? All of them are just lucky. Ìfẹ́ sì strong ìgbòjogbo wọ́n strong ìgbìlẹ̀ṣà lọ. So wọ́n tètè ya bá Ọ̀ṣun state lọ wọn ò fẹ́ wàhálà. Wọ́n dẹ̀ fi yín sílẹ̀ ẹ̀jẹ̀ ń lo tètè gbogbo ẹ̀yin tẹ́jọ́ dìtẹ̀ ń gbà yẹn ó dẹ̀ wà láàárín yín kí wá ní nǹkan tẹ tún wá ń fà sí tí ẹ dúró lórí ẹ̀ ibi tí bọ̀dá yìí dẹ̀ ti máa wà bí tí bàbá yìí ti máa wò I can't call you brother because ẹ lè jẹ́ Aláàfin mo ń ṣẹgbẹ́ yín adé tẹ dé sórí yẹn lójú mi lọ kò ń ṣẹ̀yìn gbọ̀ngàn lẹ́jú mi. mọ́mì mi máa jù mí lọ ẹ ṣàlàyé fún ọpọ ìlú kábíyèsí lọ ẹ ṣàlàyé fún ìlú. so ibi tí ẹ ti máa mọ̀ àsìkò yín bẹ ṣe ń bọ̀ ní ọ̀dẹ ti bẹ̀rẹ̀ èèyàn kan fura ni ìgbà tí yín lọ́yọ́ mèsì dá sí méjì ẹ mọye ìjà kan jà lórí yín ìjà yìí ò máa ṣe é kò táwọn Ọ̀yọ́ mèsì jà seriously gan tí wọ́n jà. wípé ẹ̀yin kọ́ ni fámú èèyàn kan ni kinní kan mú wọn ò lè rí síbí wọn ò lè rí síbẹ̀ nǹkan ìjà títí Ṣèyí Mákindé yìí náà ló bá àkíyín lẹ́yìn wípé nǹkan tí gọ́vnà bá sọ dẹ̀ ní fáínà nígbà yẹn ẹ tún wọ bẹ̀tà láì wọ bẹ̀ gbàrà báyìí ẹni ẹlẹ́ni tó wá láti ìlú òyìnbó ẹni ẹlẹ́ni àwọn tó ti ń ṣèjọba Yorùbá ní Amẹ́ríkà lọ́jọ́ tó ti jìnnà nígbà yẹn torí nígbà tẹ́ wà ní Canada ẹni low self esteem kò ń ṣe pé ẹ meet rẹpẹtẹ máwọn Yorùbá ẹgbẹ́ yín ní Canada nígbà yẹn. nígbà tó wà ń bẹ̀ náà so naturally. nígbà tẹ́ bá wà ń bẹ̀ yẹn ẹ ti dé Ọ̀yọ́ tún jì yẹn láìmọye ìgbà ẹ ti dé ibẹ̀ láìmọye ìgbà ẹ dẹ̀ ti mọ bí Yorùbá ṣe jinlẹ̀ àti ní Canada o àti lamẹ́ríkà o àti ní gbogbo abroad yìí o pé àwọn ò fi Ọ̀yọ́ tún jì yẹn ṣe èèyàn wá láti ìlú òyìnbó ẹ̀dẹ̀gẹ́ kan nà pa sí tẹ́rítírì yìí nítorí pé ó bá ọ̀rọ̀ tún jí wá sílùú òyìnbó. in fact àǹtí Àṣàbí mo fẹ́ béèrè kí ló ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí bàbá ẹ̀ tọ́nu ṣókò wá kí wọn ni kí ló ṣẹlẹ̀ gan mi tí ìrẹ́ tó sọ fún mi. ó wá àkànjọba yẹn wàhálà tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́túnjí náà ni nǹkan tí màá yẹn gbé wá wípé kán wá discuss ẹ̀ bọ́n ṣe máa yan ọba fún Ọ̀yọ́túnjí tẹ́lẹ̀ nígbà tí ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ti kú bọ̀ máa yẹn dẹ̀ pẹ̀lú àwọn tó ń fẹ́ contest fún ipò ọba níbẹ̀ yẹn ló fi wá sí Nàìjíríà gbà yẹn argument dẹ̀ ṣe tẹ̀dẹ̀ wo kan fi lù pa tí ẹ̀yin náà tẹ̀dẹ̀ sọ pé ti gbé ìlú òyìnbó rí títí tán dẹ̀ fi nà pa tó fi di ẹni tó kú sí ààfin gbogbo ìgbà yẹn lèèyàn ti máa mọ̀ wípé téèyàn bá fẹsẹ̀ òsì kan ó mọ nǹkan tó mì tó bá fẹsẹ̀ ọ̀tún kan nílẹ̀ Oòduà àmọ́ nǹkan tó mì but ẹsẹ̀ òsì náà fi ń pọ̀ gbàgbàgbàgbàgbàgbà láti ìgbà tẹ̀ ti fẹ́ débẹ̀ títí dìgbà tẹ̀ débẹ̀
ẹ̀jẹ̀ wa lẹ̀ báwọn kan bá tiẹ̀ wá ń kọ̀rọ̀ tó ń sọ fún yín tó bá jẹ́ pé ẹ kàwé ìtàn ni ẹ mọ̀ wípé nǹkan tó ń sọ fún yín táwọn tó ń sọ̀rọ̀ fún yín lẹ́yìn tí wọ́n bá sọ fún yín tẹ bá gbé òun náà lè gbé síta tí kálukú wá ń yọ̀wé ìtàn jáde fún yín òun ni mo ṣe sọ pé ọmọ tó ń wá ẹni tó jẹ ìyá ẹ̀ lówó láì rìn jìnnà ó máa padà rẹ ẹni tí bàbá ẹ̀ jẹ lówó. nítorí oníkálukú wá ń yọ ìwé ìtàn tó jẹ́ wà tó ń ṣe gidi gan òun ni wọ́n ń yọ fún yín tí rẹ́fẹ́rẹ́nsì wà tí ẹ́fídẹ́ǹsì wà tí ò ń ṣe pé wọ́n máa wá yìí lọ. gbogbo eléyìí ò ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò kò ń ṣẹlẹ̀ nílẹ̀ Kínní ó ṣe jẹ́ Yorùbá wá kò ń ṣe ilẹ̀ Oòduà ló ti ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin Yorùbá wá òun ló ti ń ṣẹlẹ̀ torí kò sí ẹni tí ò mọ̀ wípé Ilé Ifẹ̀ ní orírun Yorùbá ní gbogbo àgbáyé. 100. ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ bá lọ sí Brazil lénìí ní kábíyèsí Aláàfin wọn ò lè recognize bó ṣe recognize Ọọ̀ni kò possible ní gbogbo ibi tí Yorùbá wà ní gbogbo àgbáyé. Èdè rọra fi pẹ̀lẹ́ ṣe ibo là ń lọ ẹni tó jogún fátólóhùn ò ní kú àwọn tó dáfá náà dà Aláàfin Abíọ́dún dà Aláàfin Gáàdà bákà kọkàn jáde sí tẹ bá ti sọ̀rọ̀ tán kejì dà gbogbo wọn dà lẹ́yìn ọjọ́ tòní kí ipò wo là ń jà sí ipò tó ti bàjẹ́ orí ìtẹ́ tó ti bàjẹ́ tó jẹ́ ordinary chairman local government ló dẹ̀ ń kọ́ńtrólù gbogbo ẹni first class ọba ordinary chairman local government ló dẹ̀ ń kọ́ńtrólù ìjọba ló dẹ̀ ń fún yín lówó oṣù nísìnyí ìyẹn lẹ wá ń jà ẹ ń jà nítorí ipò ẹ jà nítorí ọjọ́ orí ti ẹ jà nítorí development wà láì yóò develop láti bí ìdébẹ̀ Ògbómọ̀ṣọ́ sì develop jọ̀lọ́lọ́ wá bí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó wà ní diaspora tí wọ́n ní owó tí wọ́n dẹ̀ wà expose tí wọ́n lè gbé investment wá síbẹ̀ yẹn tó lè gbé àwọn òyìnbó wá kọ́ wá invest rẹ̀ kò ń ṣe àwọn tó wà ní diaspora tí wọ́n ò ní tí tó jẹ́ pé Ọlọ́run kàn fi lóyìnbó bò wọ́n láṣìírí ni tí wọn ò lè bọ́ síta kó sọ wípé kínní gbogbo yẹn ló yẹ kẹ́ ṣe tẹ́ bá fẹ́ ṣe competition ẹ wo bí Ọọ̀ni ṣe ń dá company lẹ̀ káàkiri ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí í dá káàkiri nínú Ọ̀yọ́ nǹkan téèyàn fi ń ṣe competition tó fi ń ṣe rivalry nìyẹn kò ń ṣe wípé kẹ́ wá máa jà kẹ́ wá máa bá Bàbá Ládọjà yẹn kẹ́ máa bá dúpọ̀ ṣé ó tiẹ̀ ṣe gbọ́lẹ̀ nìyẹn wá tún kọ lẹ́tà ẹ gbọ́ tí èdè president ti kọ síta wípé rotational kìíní yẹn ni àwọn recognize. 100%. wọ́n ti wá sọ fún wọn wọ́n ní kó gbàgbé Old Ọ̀yọ́ pé kó gbàgbé òṣì yẹn. pé kó gbàgbé Old Ọ̀yọ́ pé ní wọn tó wà lẹ́yìn ibi nǹkan tí pírẹsidẹ́ǹsì dúró lé lórí òun làwọn máa tẹ̀lé ibi tí gómìnà dẹ̀ sọ sí náà làwọn máa tẹ̀lé. Presidency kò lè advise governor state ni wọn ò lè dictate wọn ò lè command ẹ wípé nǹkan tó gbọ́dọ̀ ṣe compulsory nínú state ẹ matter of the state inner matter lélẹ́yìí ọ̀rọ̀ abẹ́lé lélẹ́yìí kò ń ṣe ọ̀rọ̀ tó kan president nínú state yìí tí president ń fà ó pọ̀ ju gbogbo eléyìí ta ló ń gbé síwájú ẹ̀ lọ bàbá dẹ̀ ti sọ ó ní all things has passed away. All things have become new. Honestly. And that is how it's going to be. So ẹ jọ torí Ọlọ́run bàbá Ọwọ́adé Aláàfin ẹgbà bíbo 99.9% gbogbo ọmọ Oòduà lágbàáyé nǹkan tí Ṣèyí Mákindé ṣe òun lẹ́gbọ́n fọwọ́lé 99.9%. So ẹ má jẹ́ kí Ọ̀yọ́ wá doyè igi wọ́rọ́kọ́ tí ń dáná rú Ọ̀yọ́ Empower ó ti dáná Yorùbá rú tẹ́lẹ̀ so tí Ọlọ́run yọ kù lọ́kàn wa díẹ̀díẹ̀ ẹ̀yin ẹ má tún wá gbé síbẹ̀ ẹ má jẹ́ kó ogun abẹ́lé tún ṣẹlẹ̀ ẹjọ́ nítorí ẹ rántí pé nígbà tí ò sí nǹkan kan Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ló dúró tì Ọ̀yọ́ so ẹ má fi gígùn olóore lójú ire o. ẹ ṣe gan ma ẹ ṣe mà ẹjọ́ ẹ̀yin èèyàn mi ìyá àbèjì ẹ yẹ ká jẹ́ kí ìyá àbèjì onítìǹkò kọ contribute kán dẹ̀ bá wa polówó ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá kí n gúnṣe ẹjọ́ 1 minute ẹjọ́ ẹ má bínú ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá pẹ̀lú wa ẹ bá mi patronize ìyá àbèjì onípọ̀mọ́ Nàìjíríà ló wà ṣe mọ everybody náà struggle ni ẹjọ́ ẹ bá mi patronize wọn wá ń ta African food kò sí ẹ fẹ́ ṣe tìǹkò ẹ fẹ́ pa ẹran odindi ẹran anything wọ́n máa bá yín ṣe
and I can guarantee you she's going to give you the best of everything. Ìyá Ìbejì Onípọ̀nmọ́, ó yá ẹ sáré sọ̀rọ̀ Ìyá Ìbejì 1 minute. Ṣé wà ń bẹ̀? Àbọ̀n ti lọ dóko tí wọ́n bá bá wọn. Ó yá next person. Gushi, ó yá King Gushi ẹ sọ̀rọ̀. Ẹjọ́ oníkan tí mo fẹ́ sáré sọ Madam Ye mo mi àǹtí Àṣàbí olóríṣà ni wọ́n sọ kinní kan lẹ́ẹ̀kan pé Adé Ọ̀yọ́ pé òun ni ọ̀hún Adé fi jù wọ́n lọ. Mo fẹ́ jẹ́ kó mọ kinní kan pé Adé tí ó jù wọ́n lọ òun kọ́ ni ọ̀hún Adé dé o. Adé tí ọ̀hún Adé dé fóònù mi jù lọ. Fóònù yìí jù lọ. Fóònù mi tí mo fi ṣe TikTok yìí ó ju Adé dé lọ. Ìyẹn dẹ̀ pọ̀. Adé mo ní gbogbo picture àwọn Adé ẹ̀dá ní ṣẹ́rí Adé Ṣàngó kò dé. Ok, ṣé Tẹ́mù lọ ti ra Adé tí wọ́n ní Tẹ́mù? Wọ́n rà ní Tẹ́mù ni o. Wọ́n kò tiẹ̀ wọ́n ṣe ó fẹ́ jọ ti ṣẹ́ṣẹ́ fún gbọ̀ kò jọ rárá. Ẹ wá King Ọ̀yọ́ ṣé ẹ̀yin lẹ bá wọn ra ní Tẹ́mù ẹ ṣọ́ra yín. King Gushi. Ó mi jù lọ tó mi ẹ má mo kàn fẹ́ ẹ má bínú mà mo fẹ́. Wọ́n ní Shane ni wọ́n ní ti Tẹ́mù tún wọ́n ní Shane lọ ti rà Adé tù wàhálà. Ẹ̀yin ò jù yín lọ o. Ó ga o. Ṣàngó Olúkòso màlẹ́ ń sọ. King Gushi Ṣàngó Olúkòso. Kò dé Adé Ṣàngó. Buná lójú buná lẹ́nu. Kò dé Adé Ṣàngó kọ́ nìyẹn. Tẹ́ bá rí Adé Ṣàngó tí Bàbá Lámídì dé tẹ́ bá rí. Ìgbà tó jáde nínú ìpẹ̀bí gan ẹ̀yìn ẹ̀ rí nígbà tó jáde ní ẹ̀yìn inú ìpẹ̀bí red nínú ìpẹ̀bí yẹn Adé yẹn tẹ́ bá rí Adé yẹn gan onílé wo. Níbo ládé náà wá wà? Àwọn tó jẹ́ èèyàn tó fẹ́ èèyàn tí ìlú fẹ́ wọn ò fi jọba. Báwo náà ṣe tó gbogbo ọ̀rọ̀ history kan lọ yá Adé wọn yá Adé yẹn fẹ́ mú kúrò nílẹ̀ wọn á lọ ra Adé tiwọn. Cherry then ṣe mọ̀ nǹkan tó wà fẹ́ tí wọ́n ní Ọ̀yọ́. Cherry Ọ̀ní kinní kan ni wọn ò tí gẹ̀ẹ́tì Ọ̀ní òun ṣèyàn tó ń rí fín. Cherry Adé Ọ̀ní yẹn òun ló máa ń jà fúnra ẹ̀. Mo ti sọ kinní yẹn rí pé ibi tí àwọn Ọ̀yọ́ mú lọ ìtàn mú lọ yìí Adé tẹ̀sẹ̀ lọ gbà yóò ní agbára kankan. Ẹ̀dẹ̀ ń bú aládé tó jẹ́ pé Adé tó yẹ pé òun fúnra ẹ̀ ló máa ń wá oníkan tó ń fún. Ń bu Adé tó yẹ kó máa ń jà fúnra ẹ̀ ni ìjà fúnra ẹ̀ tó ń jà fúnra ẹ̀ ló ń tẹ́ wọn lọ́yọ̀ọ́ báyìí. Jíjà fúnra ẹ̀ tí Adé yẹn ń jà tí Adé Ọ̀ní yẹn tó ń jà lọ́wọ́ òun ni ó ń tẹ́ wọn ní Ọ̀yọ́. Wọ́n dẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kékeré náà rí wọn tí ì rí bàbá rẹ̀ gangan. Bóyá ọba wọn yìí máa sá kúrò lórí oyè gbẹ̀yìn ni. Ṣé pé màrìwò lọ ní wọ́n tí ì règún? Wọn tí ì rí kankan. Kán lọ béèrè lọ́wọ́ ọba Èkó ìkan tó ṣẹlẹ̀. Ibi Dangote refinery yẹn ó ní Dangote refinery kan ó ní igi kan tó wà ń bẹ̀ tí wọ́n fẹ́ gé wọn ò rí igi yẹn wọn ò lè gé. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọn ò lè gé. Ọ̀ní wọn ò ṣe lọ pé Aláàfin kó wá gé. Ọ̀ní ni wọ́n ní kí Dangote lọ pè tó wá gé. Ọ̀ní wọnú bẹ̀ Ọ̀ní nìkan ló wọnú bẹ̀ ìgbà tó máa jáde báwo ní kó lọ gé igi yẹn bọ́ wọ́n dẹ̀ rí igi yẹn gé. Igi tó wọ́n rí gé láti jọ wọn ṣe lọ pa Aláàfin. Kẹ́ lè mọ̀ pé kẹ́ mọ̀ power kì í ṣe Ọ̀ní òun ṣèyàn lásán. Ọjọ́ tọ́yọ̀ ti bẹ̀rẹ̀ mo ti ní Ọ̀yọ́ ò lè pẹ́tẹ́ kan lọ béèrè lọ́wọ́ ọba Èkó. Òun ló ti ń ṣẹlẹ̀ ń sìn ṣé wọ́n lo sẹ́tẹ̀ báyìí wọ́n tẹ̀ dé ilé tán wá lò kán báyìí ju ẹ̀tẹ̀ lọ báyìí. Wàhálà. Double C mẹ́tẹ̀ náà lò báyìí. Òun náà ti dì ránkì wọn tó ti yọ wọ́n tó fẹ́ lọ bá Tinubu. Ṣé wọ́n rò bóyá Tinubu ò ń ṣe Ìgbò Ògìdẹ̀ Ṣàwùsá ọmọlẹ̀ Yorùbá ni ó mọ gbogbo àgbàlagbà ni. But problem tó wá wà sí with bó ṣe rotation sí ẹ̀yìn ló wà o ẹ̀yìn pátápátá. So tí bàbá Ládọjà bá ń bọ̀ tí gbogbo wọn bá dúró wọ́n wá èyí tí wọn ò fẹ́ tó ń yọwọ́ sí Ládọjà yẹn wọ́n gbọ́dọ̀ ṣe báyìí fún Ládọjà ní wàhálà. Ẹ̀rí tó bá tún yá ń sìn yìí tó bá tún lò òṣèlú fún wọn tó bá tún táìmù tó yẹ kó tún kàn wọ́n tún lè sọ pé kankan ṣẹlẹ̀ kò tún kàn wọ́n mọ́ àwọn ọba mi àtúnjáde. Wọ́n tún jáde
kò tún ní kàn wọ́n mọ́. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ará Ọ̀yọ́ o Ọlọ́run á yanjú ẹ̀ o. Mo dẹ̀ mọ̀ pé we are feeling pained now at the moment because I can àwọn máa imagine. ṣagídí wọn ò ní lọ sí meeting wọn ò ní fẹ́ kí Ládọjà ṣíà meeting táwọn bá wa. Irọ́ ni o. ṣagídí tán lọ sí meeting bíi 3 bíi 4 ẹlòmíà dé ìjọ kò sórí sí ọ̀rọ̀ tó bá dáyé náà gidi Akíìmù lórúkọ wọn náà gidi gan so. Ok àwọn Akíìmù máa ń ṣagídí. ẹlòmíà dé ìjókòó. Àwọn most of Akíìmù tí mo mọ̀ wọ́n máa ń ṣagídí o kódà mo tiẹ̀ ní mo náà àbúrò kun Akíìmù á ṣagídí ẹni tó nà á tún ṣì máa bu ẹni tó nà á tún ṣì máa bá ṣagídí ìyá dẹ̀ máa nà ìyá máa nà á tún máa bá ṣagídí. ẹ̀yin Akíìmù ó ṣọba wa mò ń pè o. Bàbá mi ṣé dáadáa ló dé báwo. Ó ní kan tẹ́ sọ nípa ọba kí lórúkọ ọba yìí ọba Ìwó pé ó ṣe birthday. No birthday kọ́ wọ́n pé 10 years lórí ìtẹ́ àdẹ̀gbọ́ ní káàkiri. Lórí ìtẹ́ ẹ lè gbọ́ kò sówó mọ́ kò sówó lọ́wọ́ rẹ̀ àwọn bàrùbá ò tẹ́wọ́ mọ́ bàrùbá ò tẹ́wọ́ mọ́ torí iṣẹ́ tó ń rán wọn jẹ ó dẹ̀ ti ń pẹ́jù àwọn yẹn dẹ̀ ń tẹ́wọ́ gidi gan ẹ tí ń wòye pé iṣẹ́ tó ń rán wọn jẹ kò sówó lọ́wọ́ rẹ̀ ni wọn ò tẹ́wọ́ mọ́ kò dẹ̀ tó lọ́rẹ̀ẹ́ mọ́ dẹ̀tún lọ́rẹ̀ẹ́ mọ́ gbogbo àwọn tó yẹ kó wá gbogbo ti sọ wọ́n dọ̀tá. So gbogbo àwọn ọba Gúúsì that's king Temi fine boy king kingi ọba Gúúsì Elégùṣì ọba wa gbogbo wọn lọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ o wọ́n jọ máa ń lọ pátí lọ kílọ̀bù ni o gbogbo wọn ò sí pẹ̀lú wọn mọ́. ọba wa Ìwó kábíyèsí Ìwó kí ló ṣẹlẹ̀ what happened to you you are do 10 years anniversary we are not hear anything on social media what happen you are not good o okay ẹ ṣe gbọ̀nsà ẹ ṣe sà next person. ta ló ń ganu sí i ọ̀rákù ẹ̀ka lẹ́sà o ọ̀rákù ní yín sà ẹ̀yin ní fá. ẹ kú ètò ẹ káàbọ̀ sà. èmi ò ní ọ̀rọ̀ tó pọ̀ ṣé rí ọ̀rọ̀ Yorùbá náà ni màá fi báàkì kan tẹ́ ń sọ yìí Yorùbá jẹ́ ká mọ̀ pé ṣẹ́rẹ́ àgbógún ọdún àfòràn àgbóṣù 6 orí olóhun kò ní jẹ́ àwọn ìwà tí àwọn Ọ̀yọ́ tí wọ́n ti ṣe sí ìran Yorùbá tipẹ́tipẹ́ gbogbo àwọn orí yẹn nígbà yẹn àwọn ni wọ́n ń pè báàkì ẹ̀ báyìí àtẹni tó gbà àtẹni tí ó gbà fáàtì yẹn. so kò yẹ kó dẹ ọkọ tó wá dùn mí ni pé ọmọ ẹ̀kọ́ báyìí náà máa sọ pé àwọn kan jẹ àjàrà bàbá wọn jẹ àjàrà èyí wá eyín lọmọ wa ń kan. so mi ṣe ọba tó wà ń bẹ yìí sí bọ́ ibẹ̀ sí pé àwọn fọ́fadà wọn àwọn lọ́ ti mú ṣíìtì yẹn lẹ̀ so ṣíìtì yẹn ti wá pọ̀ débi wípé. ẹni kí mọ́mí bá fún wọn lọ́yàn kọ́ bá fún ọmọ yẹn lọ́yàn ẹni kò fún lọ́yàn. ṣíìtì yẹn ti wá pọ̀ débi pé àwọn kan kó ara wọn tó wá lè clean yẹn wọ́n tó wá fẹ́ yà mí sí ìmí tó wá fẹ́ yà sí yẹn ibi tí ẹ̀rọ ti wá gangan òun nìyẹn because mo wo prógámù fọ́mà ọba Ọ̀yọ́ yẹn mo wo rẹ́kọ̀dù kan tí wọ́n ṣe ní prógámù tàgbàǹgbà tó ní bó ṣe fẹ́ yọ Ládọjà ń pò ṣe mọ ìgbà míì èèyàn má dẹ̀ ń rojọ́ wá ń jẹ̀bi bọ́ má bíi pé immunity wà tó tọ́ dẹ̀ ní fáwọn ọba yẹn gbà mí. wọ́n sọ láìléyè títọ́gbọ́n mo ti rí o wọ́n nígbà tí Ládọjà wà ń pò bóyá kò jẹ́ káwọn mùsùlùmí yẹn kí wọ́n ní àwọn aspect kan ní ipò Ọ̀yọ́ yẹn ṣẹ́ mọ̀ ó ṣàṣàwọn kankan. so inú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lèmi ṣẹ̀ wá ń ronú flashback wípé abájọ ló fi jẹ́ nígbà tí ọba yẹn kú àwọn Muyideen Bello àwọn àfáà ńlá kan ṣe wá fi kinní yẹn lọ́ wá fi yẹ́ ẹ sí. òkè nígbà yẹn àwọn òótọ́ ni. ó ti ṣe fún wọn ọ̀rọ̀ wá wò pé ẹni yìí tiwa ló ń ṣe àfi ká ṣe kí ni àfi ká lọ pọ́n lé
so lọ́wọ́ sọ wípé òkè o tó bá jẹ́ bẹ́ẹ̀ o torí kò fún àwọn mùsùlùmí ní ààyè èmi dẹ̀ kó lọ́dà comment wọ́n ní because of religion ẹ̀dẹ̀ ṣe ẹ̀dẹ̀ mú lórí ẹ̀mú nídìí ẹ̀ lo gbogbo agbára tó nígbà yẹn wọ́n lo gbogbo ẹ̀ wọ́n ṣe wọ́n dẹ̀ fi ṣọ̀pá àwọn orí ṣe. nǹkan tó wá ń dùn mí nísìnyí ni pé bàbá yẹn ti wá kú kó tó wá di pé Ládọjà wá jọba nǹkan tó ń dùn mí jù nìyẹn wàláì torí tó bá jẹ́ pé wọn ò tí ì kú kí Ládọjà tó jọba ìgbà ilé máa mọ̀ pé rẹ́yẹ́ ò bá ti run ọjà báyìí lọ. because nísìnyí ní kó bá fẹ́ wà yẹn nísìnyí ọjọ́ wà ní the same city lọ́jọ́ wà kò ṣe pé ò lè pàṣẹ pé kọ́. bàbá Ládọjà láti wá tún jẹ chairman lé wọn lórí. nǹkan tí mo sọ gbogbo nìyẹn tó máa ṣe wà fáìlì kéèsì yẹn nísìnyí wọ́n dẹ̀ máa ń wí ní tó máa fáìlì kéèsì yẹn wọ́n máa ń wí ní kéèsì yẹn tó máa ń wí ní kéèsì yẹn àwọn náà ṣe máa wá gba payback nǹkan tó ti ṣe ń gbà yẹn torí ẹ̀rọ wádìí yẹn mo kàn máa wò ní gbogbo bàbá yìí àwọn wá nǹkan tí wọ́n ṣe àwọn ni wọ́n ń jẹ́ àwọn ọmọ ń pa àwọn kọ́bọ àwọn ni wọ́n ń jẹ́. but apart from that rí pé bàbá wa owó adé gan apart from pé yes a mọ̀ pé ọmọ ti jẹ bàbá ti jẹ èso àjàrà ọmọ ló ń ṣe kí nínú bàbá gangan gbàtàwọn náà ti dé wọ́n dé bí gbàtẹ́ pé wọ́n ti fún wọn ní history burúkú kan wípé look you're coming there kátẹ́ tó fi ẹ́ jọba ó gbọ́dọ̀ ní àwọn ìwà ìgbéraga kan torí bóyá but àwọn kan sọ pé Ṣàngó ni pé torí tó bá ti wà wọ́n máa ń wà nínú ẹ̀gùn ṣe understand bóyá torí ẹ̀ ni. ṣé mọ̀ pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣé most àwọn ọba yẹn nǹkan tó ń sòfà problem fún ilẹ̀ Yorùbá ni pé àwọn ọba yẹn tí wọ́n ìpèbí tí wọ́n máa ń wọ̀ yẹn kò ń ṣe pé wọ́n ṣe nǹkan kan tó special fún wọn bẹ́ẹ̀ wọ́n máa ń gbìyànjú láti ró wọn lágbára because wọn ò fẹ́ tẹ̀lé mọ́ kí ló ń pè lọ́ba wíwá ṣe ń sọ̀rọ̀ ọba yìí tẹ́lifọ̀dì bá sọ̀rọ̀ ẹ̀ láì dá bóyá ti ẹ̀rù nǹkan aburú gan lásán ni kó máa ṣe so wọ́n máa ń kó gbogbo agbára tó jágbára tó wà nínú ayé wọ́n máa ń kó ti gbogbo ẹnìbọ̀ tó bá ti jẹ́ ọba ọba tó bá ti wá sọ wípé ti religion òun lòun fẹ́ tẹ̀lé òun ò sí pàtì kan irú àwọn ọba yẹn ló máa jẹ́ pé yẹ̀yẹ́ máa ń padà bá wọn. because báyìí la máa gbọ́n dẹ̀ Yorùbá pé wọ́n jọba kan gbé wọ́n yìnbọn fọ́ba kan wọ́n jọba gbé Ọlọ́run wọ́n jí odindi ọba gbé. so ẹ mọ̀ padà ṣe máa gbẹ́rù kan báyìí odindi ọba ẹni tí ò jọba gan-an nílùú gan-an lè yìnbọn fún gan-an pé gan-an wọlé dépòdépò ọba àwọn tàbí sọ ìkílọ́ fẹ́ fi kọ̀ǹtò wọn ṣe bí ìbọn náà lọ mú dání ká sọ̀rọ̀ ìbọn náà ni kò sí kankan ṣọ́ọ̀lù mísáìlì àbí ọ̀dọ̀ ìbọn náà ni tọ́ba lè ṣe ìbọn tí ò ti wọlé ìwé ṣe bọ́ ba yẹn ìwọ náà dẹ wọlé wa dẹ jáde bọ̀ wájẹ́ gbogbo àwọn kinní yẹn wọ́n ti kà sí wípé báwo ni wọ́n sọ nǹkan tí ò dáa ni wàlẹ́ ẹ̀wọ̀n tó bá gbàgbé orí o ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàpọ̀ bẹ́ẹ̀ni ẹ ṣe kọsà òun ló ń ṣẹlẹ̀ sí mọ́sí àwọn ọba yẹn so èmi ò lè sọ́jú bá yẹn lọ ọlọ́run akọ àmọ́ ṣe. ẹ ṣe o Senegal ẹ̀yin lọ ń wò ẹ rí moderator mi Senegal ló lọ ń wò now ẹ máa wò lọ ẹ yà wá fún wa ní score. ọ̀rẹ́ mi wọ́n ń ṣe òjòrò Senegal wọ́n ń ṣe òjòrò Senegal bẹ́ẹ̀ báyé wọn jẹ́ bí. next person kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ bọ́ọ̀lù next person. ẹ kálẹ́ sá o. ẹ rọmọ. yes sir. ẹ kú ètò. yes sir ẹ káàbọ̀ sá. ṣé mo appreciate orí mọ́mí wa tó sọ̀rọ̀ ẹ̀dẹ́rẹ́ bọ̀dá tó sọ̀rọ̀ tó ní ìsìn. ṣé rí wọ́n sọ wípé àwọn máa jẹ èso àjàrà àwọn bàbá wa jẹ èso àjàrà. ọmọ nínú nǹkan ṣé rí ẹni tá a kọ́ ní ká tó náà ṣe òun náà fẹ́ tinú ẹ̀ ṣe ni. èrò gan látìgbà tí ẹni táwọn ètò ti gun orí oyè ẹ lè rí wípé ẹnìkan ó sì ẹ̀bà rẹ̀ wọ́n sì ṣe wípé kò sẹ́ni kankan tí ó mú mi. but wọ́n wo kíní èmi sì ń wo kíní kan nǹkan kan sì ń bọ̀ lọ́jọ́ iwájú tí ó ṣẹlẹ̀ tí ò ní rìsà tí ó mú ọjọ́ pé òun fẹ́ ṣe nǹkan kan tálàfin náà sì mú the same date tí mo jọ sọ pé àwọn fẹ́ jọ ṣe nǹkan ìgbà yẹn iná tó mẹni tó lọ ń èrò jù ìgbà yẹn a máa mọ ìgbà yẹn gẹ́gẹ́ ni ó wà máa mọ tó ń wọ ókè ká nílò ẹ gbogbo ilẹ̀ Yorùbá lónìí
ọba mélòó ló lè support ẹ pẹ̀lú ìwà tó ń wù yẹn ìwà ìgbéraga ni ètò ń ṣe olúwo tẹ́ sọ wípé ó ṣe 10 years anniversary tí ó sẹ́ni kankan tó lọ ètò ìpadà sọ náà ló ń tó bá yà. àgbọ̀. bàbá tá a ti ń sọ̀rọ̀ tẹ́ ń bá jà yìí èèyàn tí ò rí ti yín rò rárá ni yóò létí tí mo mọ̀ tí bàbá ń ṣe ni pé bí ilẹ̀ Yorùbá ṣe develop ẹ̀wọ̀n gbọ́n tí ń kọ́ káàkiri náà ẹ jẹ́ kọ́ káàkiri ní ìsinmi pé tó kí àwọn àlùkò kan náà ṣe ẹ̀dìdì. I'm telling you wọn ṣe sífẹ̀ nìkan o wọ́n ṣe sàkúrẹ́ wọ́n ṣe sẹ́kọ̀ọ́. ẹ náà so ẹ jẹ́ ká wò ìwọ wá dé agídí lọ wá ń lò sékójú ọpọ́n kankan la fẹ́ jẹ ni. èrò kan tí balẹ̀ ilé ní ọkọ tó wà náà lé tí ìyàwó tó ó ń bọ̀ láti ta tó wà lójú kókókó tí ìyàwó ti ní Ṣàngó ní bọ̀ yìí àwọn ọmọ náà ti sáré máa sá pápá sábẹ́ bẹ́ẹ̀. Ṣàngó olúkòso ọba ọkọ yá. iyì ò sí ń bẹ̀ náà kọ́ máa bọ̀ káwọn èèyàn sáré máa lọ pàdé ẹ̀ ó ní ibẹ̀ náà ẹ jẹ́ wọn á tún sọ kínní kan fún yín ẹ̀tẹ́ rẹ̀ ọ̀sẹ̀ ẹnìkan ẹ̀rìn yẹn sì ní èmi mọ̀ yẹn pé kò ní ẹ̀mí ìdáríjì bàbá Ọbásanjọ́ wọ́n ṣe kínní kan ọ̀yàgbà tí bàbá Ìjẹ̀bú tí wọ́n ṣe 90 years anniversary rẹ̀. mo ní programu yẹn lóòótọ́ ó jókòó. ẹ rí i pé bàbá Ooni ó rí bàbá Ọbásanjọ́ ó dìde. mo tó bá pẹ́ anybody tó bá ní fídíò yẹn kó bá wa play ẹ̀ ń bí báyìí òótọ́ ni tí bàbá yẹn ń kírun. wàá lo ìfò níwùgàn fún Ọbásanjọ́ ló sọ fún ọ ní pé kàn ní tó ní. ẹ wo bó ṣe ṣe náà ó wá jókòó. ó ti ṣe báyìí. ó wá kí Ọbásanjọ́ ẹ sì lọ kọ́lẹ̀ ẹ rí i pé yóò padà kà gbogbo ẹ lọ́dọ̀ àwọn bàbá ẹ lọ kọ́lẹ̀ dáadáa yóò padà ká gbogbo yẹn lọ́dọ̀ àwọn bàbá torí bàbá òun lẹ́mìí darí jìn lọ títí. ẹ rí pé gómìnà Ondo ṣó máa. ẹ wá wo mo aláìkí gómìnà Ondo òun náà wá mọ̀ mọ́ náà wá kó sí fún ó yẹ kí ṣé wá rí kíkiní yẹn tó pẹ́ jù ó yẹ kó tètè ṣe kọ́rẹ́ṣà rìn yẹn ẹ wo gómìnà Ondo náà ó kí Ọ̀nìrìsà tán ó kí gbogbo wọn tán ó dẹ̀ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹ̀yẹ́ ni náà kò sí ẹnìkankan tó jẹ́ ọmọ Yorùbá gidi tí ó rí tí wọ́n ṣe bá Aláàfin tí yóò wá bínú pé wọ́n ṣe lè ṣe bá sí ìdí ni ó kó gangan ó ti wọ́ rẹ̀ ńlẹ̀ àdéhùn gan ọ̀tẹ́ríba fáwọn aṣíwájú ṣé Yorùbá bá Ọbásanjọ́ lẹ́yìn kọ́ máa bọ̀ kọ́ wá tó fẹ̀ sórí àga kọ́ wá jókòó Ọ̀nìrìsà bàbá yẹn bí ó ṣe dá wọn lóhùn tí ò sọ anything kódà lójoojúmọ́ mọ́ kàn máa ń láìkẹ̀ sí torí kò sí nǹkan tó kàn tó bá wá débi òde tí ó bá rí páwọn lọ́balọ́ba ti wà ní ẹgbẹ́ Ọ̀nìrìsà òun náà wà máa wáyè ẹgbẹ́ ni wọ́n máa fẹ́ fi wọlé síbi tí wọ́n wà ìwọ́n tó yẹ kó o máa bọ̀ ọkọ Ọ̀nìrìsà kí ó ti máa wẹ́kọ̀ mọ́ ẹgbẹ́ ẹ jẹ́ kí ọmọ bọ̀ ẹgbẹ́ mi ń bí níbi tó ti mọ̀ ẹ́ kó òun ọyẹ ìyá rẹ̀ ìgbà tí wọ́n pe ìpàdé lọ́balọ́ba níbo ni mo pe Ọ̀nìrìsà sí níbo ni mo pe òun sí wọ́n yẹn sì ń wága fún mi náà láàrin àwọn olóyè nígbà ọba ìyá kódà kẹ́ni oyè tí a mọ Ọ̀yọ́ yẹn kò ní padà kàn torí àwọn òkè ògùn náà padà dìde pé àwọn náà fẹ́ máa jẹ kò fẹ́ kó jẹ́ àwọn mẹ́ta yẹn ní wọ́n jẹ ẹ wo gbogbo mọ́ṣọ́ náà ó ń develop lóye everyday ni ó ń develop. ìgbà wo lọ́ba Ògbómọ̀ṣọ́ dé wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣògbómọ̀ṣọ́ dé second one tó ṣe yìí wọ́n ròyìn pé ó dùn tó jẹ́ pé. gbogbo olóyè tí wọ́n bá jẹ ní Ògbómọ̀ṣọ́ ní ìsìn yóò sọ fún yín pé ó yá ṣọ́ọ̀bù la fẹ́ kọ́ bá wa kọ́ sílùú wọ́n dẹ̀ ń ṣe ìlú yẹn ń develop sí ẹ jẹ́ ká wò kí ni achievement tó láti ìgbà tó ti dórí oyè kí ni achievement tó ti dé bọ́yọ̀ di ó lè tẹ̀lé ilé-iṣẹ́ gàrí àti búrẹ́dì kò sí company kankan tó function kódà rédíò station tí ì bá ṣe tàwọn Àjàyí Crowther ẹ̀kọ́ kan náà dẹ̀ ni kò sí kankan Ọ̀yọ́ wa dàbí oko instead nǹkan tó yẹ ká ẹ mójútó mójútó Ọ̀yọ́ state tí wọ́n fẹ́ dáka ẹ̀ ní ìsìn tí wọ́n ní pé wọ́n fẹ́ pín nǹkan kan ṣé mo wà lọ fún oko yẹn ní ibẹ̀ ni mo wà lọ kọ́ government house sí ni ilẹ̀ gàdà mo ò nílẹ̀ náà
ọwọ́ tí mo tó bọ̀ yẹn tó yẹ kẹ́ mójútó kó dùn dáadáa kó fáìn kò fáìn Ògbómọ̀ṣọ́ ní ìtìjú lọ. So gbogbo àárín yẹn nítorí kó ṣàkíyèsí kò ṣàkíyèsí ara àtọ ó yẹ kó náà máa wá bí ó yóò ṣe dìvẹ́lọ́pù ni kò wá bí ó yóò ṣe dìvẹ́lọ́pù. So ìtẹ́tẹ́ wa ó pé mo bá lè rẹ́ni sọ fún o ntẹ́mi bílífù tó yẹ kó tètè máa sí ni bí yóò ṣe ètè rí àtúnṣe yẹn sí kó tó pẹ́ jù àìjẹ́ bẹ́ẹ̀ ebi igbákejì lọ sí ẹ̀wà tẹ́lẹ̀ wọn kò ní sí nígbà kankan mọ́. wọ́n ti igbákejì kọ́ o àwọn ní third ni wọn o third. ẹnu ebó sì tún wà ń tọ́jú wáyé gbọ́ báyé ẹ̀ gbọ́ báyé. ẹ má bínú mọ́ mo fẹ́ béèrè nǹkan. Oracle. mo fẹ́ béèrè nǹkan kan. Ṣọ́rákù ló sọ̀rọ̀ tán àbí ta ló sọ̀rọ̀ tán sí i. èmi kọ́ Mr. Ọlá ló sọ̀rọ̀. Mr. Ọlá ní ìlú sọ̀rọ̀ tán ok Mr. Oracle ẹ̀. Ẹ̀gbọ́n fẹ́ béèrè ni pé ìgbà táwọn Ọ̀yọ́ tí yẹn sọ pé pẹ́pẹ́ sí àwọn ní bákan ṣọ́yọ́ lè sọ iye ọba tó gbadé lọ ṣọ́ lè sọ iye ọba táwọn fún ládé tó lọ tẹ̀dó tó lè sọ pé òkè àwọn làwọn fún ládé o gẹ́gẹ́ bí a ṣe mọ̀ láti bí Ọọ̀ni of Ifẹ̀ bó ṣe wá irú Ẹ̀gbá a mọ̀ pé Ifẹ̀ lọ ti wá àwọn Ìbàdàn gbogbo àwọn ìlú yẹn Èkó everywhere wọ́n gbà pé Ilé Ifẹ̀ làwọn ti wá ìlú mélòó ló sọ pé àwọn gbà fún Ọ̀yọ́ pé bẹ́ẹ̀ làwọn ti gbadé wá. Lójú ọ̀làdé ló fẹ́ fi hàn ládé ni. tó kò tó dùn mí ni pé mi tẹ wà ọmọ Ọ̀yọ́ kankan gbogbo program tí bá ṣe pápá mi rọmọ Ọ̀yọ́ kankan tó tiẹ̀ dìbẹ́ di program yẹn rí mi ò tí ì rí. ikọ̀ wa ọmọ mi kan wá lánàá